billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run a fi àsìkò yá fi bẹ̀ ìwọ Ọlọ́run fún gbogbo àwọn èèyàn wa, gbogbo lílọ bíbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. À ń lọ pẹ̀lú mọ́tò ni, à ń lọ pẹ̀lú machine ni, à ń lọ pẹ̀lú aeroplane ni, à ń lọ pẹ̀lú train ni, à ń lọ pẹ̀lú ship ọkọ̀ ojú omi ni. Ọlọ́run mùsíbà ó kéré ó tóbi má gbé bá ẹnìkọ̀ọ̀kan wa. A fi àsìkò yá fi bẹ̀ ìwọ Ọlọ́run, a fi orúkọ ìwọ Ọlọ́run bí ákì yamkisitu yayu yakọ yom yadafiu yakọ ha abẹ Ọlọ́run ìwọ lọba tó ń ṣe ààbò lórí gbogbo nǹkan. Ààbò ìwọ Ọlọ́run má gbé kúrò lórí wa, má ṣíjú ààbò ẹ kúrò lórí ẹnìkọ̀ọ̀kan wa, lọ́kùnrin wa, lóbìnrin wa, lọ́mọdé wa, lágbàlagbà wa. Ọlọ́run ṣíjú àánú ẹ̀ wò wá, má ẹ̀ka arúgbó accident. Gbogbo àwọn tó ń jẹ́ driver tí wọ́n wa mọ́tò ni, tí wọ́n wa machine ni, tí wọ́n wa plane ni, tí wọ́n wa ship ni, tí wọ́n wa train ni, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ jam. Àtàwọn èèyàn wa tó ń operate àwọn big machine ní companies, Ọlọ́run ní jẹ́ kẹ́ jáàmù pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. Ọlọ́jọ́ ni wọlé àsìkò yìí, aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn èèyàn wa tó yẹ pé àwa ń lọ náà, àwa tá máa ń wọ mọ́tò, tá ń wọ mẹ́ṣíìnì, tá ń wọ mọ́tò, kò sọ́gbọ́n tá fẹ́ dá. A bá ń lọ bìkan sí bìkan, á wọ mọ́tò ni. Tá bá ń lọ bìkan sí bìkan, ẹlòmíì lè gbé ọ̀kadà. Tá bá ń lọ bìkan sí bìkan, ẹlòmíì by plane, ẹlòmíì by train, ẹlòmíì by ship ọkọ̀ ojú omi. Ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tó kù tó ní àfi parí ìwọ Ọlọ́run, mùsíbà ó kéré ó tóbi, ogun accident ó kéré ó tóbi, máì kó ṣẹlẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa, tẹbí tará tọmọtọmọ wa. Ọlọ́run a fi àsìkò a fi bẹ̀ẹ́, a wá fi ọlá gbé ìwọ Ọlọ́run. Kò sẹ́dá tó mọ nǹkan tó ń ṣe lọ́wọ́ báyìí, àfi ìwọ Ọlọ́run nìkan a fi bẹ̀ẹ́. Èyí tó kù tọ́dún yẹn a fi parí Ọlọ́run, má yẹ ká ṣòfò ẹ̀mí, má yẹ ká ṣòfò ara, má yẹ ká dalábọ̀ ara, má yẹ ká bára wa nínú kómà lójijì, má yẹ ká bára wa lọ́sípítù lójijì, má yẹ ká rogun accident òjijì Ọlọ́run, má yẹ ká rogun jàǹbá ọkọ̀ lójijì Ọlọ́run. Wọlé ọjọ́ ni wọlé àsìkò yìí, wọlé gbólóhùn kálímà la ilaha illallah sayyidina Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam innal izzata lillahi jami'a. Ìwọ Ọlọ́run ìwọ ló ní gbogbo agbára. Ìwọ Ọlọ́run ogun aburú ó kéré ó tóbi, má yẹ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Wọlé gbólóhùn kálímà la ilaha illallah Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam la ilaha illallah Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam la ilaha illallah Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu wa ila al-liqa'i.